Jọ gbogbo Èkìtì tó bá wà ń bí PDP. Ọ̀yọ́ tó bá wà ń bí PDP. Ọ̀ṣun tó bá wà ń bí PDP. Ògùn tó bá wà ń bí PDP. Èkó tó wà ń bí PDP. PDP. Please let me welcome our leaders, the Osun State Chairman, Honorable Sunday Bisi, the youth leader of the PDP in Southwest, Honorable Comrade Sheyi Bamidele. I want to sincerely use this opportunity to appreciate our leader, the leadership of PDP in Southwest, under the chairmanship of Barrister Kamaruddin Ajishafe, as represented by the Zonal Secretary, Honorable Rahman Owokoniran. Please, a round of applause for them. Mr. Chairman, you're welcome. PDP, àwọn tó ń lùlù kan dákẹ́, ẹjọ́ ẹ̀yin tẹ́ ń lùlù ẹ dákẹ́, ẹ̀yin tẹ́ ń kọrin ẹ ti ẹ̀ dákẹ́ náà, mo fẹ́ kí ẹ dákẹ́ náà ẹ jẹ́ á sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ ijó nìkan, bí ó ń ṣe ọ̀rọ̀ àǹfààní tí gbogbo wa ń fẹ́ ní orílẹ̀-èdè yìí. Please, those drumming there, can you please stop? Hello, drummer. Please stop. Stop. PDP, mo kí gbogbo wa tí a wà nínú oòrùn ní ọ̀sán yìí pé ẹ káàsán o. Bí a ṣe fi ara wa di oòrùn yìí a ní ṣe lásán. Mo fẹ́ kí a mọ̀ pé November 16 ó ṣe pàtàkì púpọ̀ kí tó máa sọ̀rọ̀ lọ. Ní àárín wa ń bí báyìí, ìyàwó gómìnà wa tó ń bọ̀ lọ́nà, Mrs. Omotale Agboola Ajayi, please come. Hello. Please come. Come. PDP, ìyàwó gómìnà wa tó ń bọ̀ lélẹ́yìí o, Tale Agboola Ajayi, ṣé ẹ rí pọ́mọ tó lẹ́kọ̀ọ́ ni ó kúnlẹ̀ kí gbogbo yín sì yín, ó yẹ kí wọ́n bá ṣe. PDP, PDP, ẹ kúlẹ̀ o, ẹ̀dẹ̀kú àdúró sí wa, ní agbára Ọlọ́run àní ṣe é lásán, ní agbára Ọlọ́run àwọn ọmọ wa jù báyìí lọ, ní agbára Ọlọ́run Ondo State máa dáa jù báyìí lọ. Mo fẹ́ kí gbogbo wa mọ one or two things ká tó máa jó ká tó máa sọ̀rọ̀ lọ. Nígbà tí àwọn gómìnà wa bá dé, àyè lè má sí láti sọ̀kọ̀ tí mo fẹ́ sọ ń bì báyìí. Láti ọdún mẹ́jọ sẹ́yìn, ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi, láti ọdún mẹ́jọ sẹ́yìn tí àwọn ará bíbáyìí ti ń ṣe ìjọba, kò sí àǹfààní tí ẹgbẹ́ APC ṣe Ondo State ní ọ̀nà kọ́nà. Ọ̀nà tí à ń lò ń bíbáyìí, ìjọba PDP ló fọwọ́ kan gbẹ̀yìn. Ní ìgbà tí APC dé, wọ́n gbìyànjú wọ́n ṣọ̀nà l'Ákúrẹ́ o, wọ́n bẹ̀rẹ̀ Ọ̀dà road lọ́dún mẹ́jọ sẹ́yìn, wọn ò tí ì parí ẹ̀ o. Tó o bá ń gbé níjọ̀ka road ọwọ́ ẹ̀dà, ṣé ẹ lè mí dáadáa níjọ̀ka road? Wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀nà ìjọ̀ka láti ọdún mẹ́jọ sẹ́yìn. Gbogbo kìlómítà tó wà ní ìjọ̀ka road kò ju 8 lọ, 8 kilometre road. Wọn ò tí ì ṣe ìdajì ẹ̀. Ṣé APC ṣe wá láǹfààní rárá nìyẹn? Ẹ̀dẹ̀jẹ̀ á tún wò látijọ́ tí ayé ti dé ayé ní Ondo State. A kì í san owó ọmọ tó bá wà ní primary school. A kì í san owó ọmọ tá a bá rán lọ sí secondary school. Ní èní tí ọmọ ẹ bá wà ní primary school, wọ́n á ní PTA fund, ẹ sanwó ẹ̀, bẹ́ẹ̀ àfọmọ sí private school. Tí ọmọ ẹ bá wà ní secondary school ní Ondo State lénìí, wàá san over 100,000 kó tó register ọmọ ẹ kó tó lè wọlé. Wọ́n á ní àwọn ògbà fíìsò, wọ́n fi oríṣiríṣi levy síbẹ̀. Ẹ̀yin ọmọ tẹ́ wà ní yunifásitì, ẹ fetí sílẹ̀ ẹ̀yin òbí,
tẹ́ ẹ̀ rán ọmọ lọ sí yunifásitì ẹ̀ fetí sílẹ̀. Ní ìgbà tí PDP wà ní ìjọba 25,000 naira péré làwọn ọmọ yunifásitì wa ń san. Ní èní tó bá lọ́mọ ní yunifásitì tó wà ní Àkùngbá ó ń san over 200,000. Tó bá ṣe UNIMED lọ́mọ ẹ wà ó ń san about $1 million. Tó bá ṣe Àgàgù yunifásitì ló wà ó ń san another $1 million per semester. Ní ẹnu ọjọ́ mẹ́ta yìí wọ́n lè máa tún ẹ̀yìn ará Ondo ṣe pé àwọn mú àǹfààní bọ̀ ẹ̀rọ ló wà ń bẹ̀ o. Ní oṣù kan sẹ́yìn àwọn ọmọ wa tó wà ní School of Health Technology wọ́n raise owó oṣù wọn by 70%. Àwọn ọmọ tó ń san 45,000. Àwọn ọmọ tó wà ní health tech tẹ́lẹ̀ wọ́n ń san 45, wọ́n ti san over 100,000 sí. Tí àwọn ará bí bá tún win ìjọba padà ẹ̀yin ọmọ tẹ́ wà lákùngbá wọ́n á ní kẹ́ bẹ̀rẹ̀ san 1 million. Kí dẹ̀ ni Agboola Ajayi ti ń sọ láti ọ̀dà ti ń sọ̀rọ̀. Agboola Ajayi ní òun máa mú owó school wálẹ̀ by over 30%. Ẹ bèrè pé báwo ló ṣe fẹ́ ṣe? Agboola Ajayi sọ pé gọ́vnà ta ní sìn ṣẹ́gun tó ń gbà fún security vote 1.2 billion lóṣooṣù ló fi ń ṣe security vote. Ǹjẹ́ bọ́n ṣe ń jíyàn gbé lóńdó ṣe ń sìn wọ́n tí ì jíyàn gbé tó bẹ́ẹ̀ rí? Bọ́n ṣe ń pa àwọn àgbẹ̀ wa lóko kò tí ì ṣẹlẹ̀ bí eléyìí rí. Ẹ jẹ́ kí àwọn èèyàn ìpínlẹ̀ Ondo ká fi iyè dénú ká rò dáadáa. Agboola Ajayi sọ pé tí òun bá ti da gómìnà ó ní nínú 1.2 billion tí arákùnrin yẹn tó ní òun fẹ́ tó ń gbà security vote lásánlàsán ń bì báyìí ó ní fún Àkùngbá yunifásitì òun á yọ 300 inú ẹ̀ òun á fi kún grant Àkùngbá yunifásitì òun á mú another 300 òun á fi kún ti Ondo another 300 òun á mú lọ sákùngbá àti Ọ̀wọ̀ poli. Ẹ jẹ́ á wò dáadáa ẹ̀yin ará ìpínlẹ̀ Ondo ẹ jẹ́ á rò dáadáa ká tó ṣe. Gbogbo wa tá a wà ń bì báyìí èló lẹ̀ ń repo kí Tinubu tó dé jọba? 180 naira per litre lẹ̀ ń repo kí Tinubu tó dé jọba. Nígbà tí PDP wà níjọba èló là ń repo 82 naira only. Ẹ wò láàárín a space of less than 10 years price of fuel ó kúrò láti 82 naira ó di 1,002 níbòmí ó di 1,005 níbòmí ó jẹ́ 1,000 gẹ́gẹ́. Ṣé ayé là ń jẹ? Ṣé a ní àǹfààní pẹ̀lú pé a ní ìjọba tara tó wá ń sìn? Irọ́ tí APC ti ń pa fún wa láti ọjọ́ yìí ó ti tó. Àkókò ti tó nísìsiyìí tó yẹ pé a ń láti bẹ̀rẹ̀ láti máa fi yé àwọn èèyàn wa pé a ń láti ja ìjà ìgbára fúnra wa ń bì báyìí. Ẹ̀yin náà ẹ wò ó nígbà kan rí nígbà ayé PDP 6,000 naira ní àpò rice kan èló lẹ̀ ń rà ń sìn 104,000 naira ní àpò rice nísìnyí ní àpò rice nísìnyí èló lẹ̀ ń ra gàrí o ní ayé PDP. Gàrí ní ayé PDP was 70 naira per Congo. Tó o bá fẹ́ ra Congo gàrí kan sìn wà ní 1,004 dání. Ṣé ayé là ń jẹ àbẹ́ ń fìyà jẹ wá? Ní on the 16th of November ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ on behalf of all Nigerians ká protest against ìjọba APC by voting for PDP. Kí ni mo sọ? Tó bá di 16th ẹ jẹ́ á sọ fún àwọn aládùúgbò wa àwọn tá a jọ ń gbé pé à ń láti dìbò fún ẹgbẹ́ PDP. Wọ́n máa gbé owó wá o. Wọ́n máa gbé owó wá. Owó tó máa gbé wá owó wa ni. Àmọ́ a kì í ṣe rice àti gàrí tó ń rà lọ́jà. Àbí bẹ́ẹ̀ kọ́? Tó bá fowó wá bá yín ẹgbàá. Àwọn ìṣẹ̀tọ́ torí kí ni kí láǹfààní 50,000 tó pé fẹ́ kó fi dìbò fún wọn. Tó jẹ́ pé kí oṣù kan ó tó pé owó tó máa fi tọ́mọ léèwé
á lọ sókè sí i, owó tó máa tún fi ra gàrí á tún lọ sókè sí i, owó tó máa fi répo ojoojúmọ́ lówó epo ń lọ sókè. Tẹ́lẹ̀ rí jeep ni mò ń gùn o, tí bá fẹ́ ra epo sí tẹ́lẹ̀ màá ra epo 13,000 naira. Ní àná mo ní mi ò fẹ́ ra epo pọ̀, fẹ́ ra epo fún generator mi. Mo ra 13 litres for 17,000 naira 800. Ṣé ayé là ń jẹ àbá ń jìyà? Àwa ò ń ṣẹ́ ní ìyà. Nípínlẹ̀ Ondo a kì í ṣẹ́ ní ìyà. Ẹ jẹ́ ká kọ ìyà nípínlẹ̀ Ondo. Ká dẹ̀ kọ́ àwọn ọmọ Nàìjíríà pé àkókò kó láti kọ ìyà. Ẹ rí i pé àwọn ọ̀dọ́ nígbà kan wọn láwọn ń ṣe end bad governance, end bad government. Àwa níbí báyìí ọ̀nà tá a máa fi end bad government ike a bá àwọn aládùúgbò wa sọ̀rọ̀ kàn dìbò fún PDP. Tí ó bá happen pé àwọn èèyàn wa ò dìbò fún PDP, ìyà tó máa jẹ ìpínlẹ̀ wa á pọ̀ gan-an. Ẹ wò ó ní ayé PDP gbogbo hospital wa ló ń ṣiṣẹ́ tán lógún nú. Tó bá lọ sí trauma center hospital tó dẹ̀ pé wọ́n náwó sí jù l'Ondo state yẹn, torchlight àti iná fóònù náà fi ń ṣe operation níbẹ̀ ń sìn. Ṣé ìlọsíwájú ń bá wa ní? Tẹ́ nígbà kan rí ní Akure ń bì báyìí, tó bá rìn ní alẹ́ wàá rí tí gbogbo street light máa tàn. Inú òkùnkùn ló kù tá a ti ń jayé lábẹ́ APC. Ìwọ tó bá ń lọ Àbújá tẹ́lẹ̀ gan, tó bá ti wọ Àbújá lálẹ́ wàá rí tí iná máa tàn lọ yẹ bọ́ọ̀sì kò sí iná mọ́ ní anywhere. Oye owó tí ẹ̀ ń sọ fún iná tẹ́lẹ̀ kọ́lẹ̀ ń sọ mọ́ ń sìn. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá, mo bẹ̀ wá, ẹ jẹ́ a ṣiṣẹ́ fún ẹgbẹ́ wa láti dé ipò gómìnà kí a dìbò fún PDP. A ṣe é ṣe fún wa o. PDP. Musician, please. Ẹ pàgbọ́ yí mi ká òye. 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 Ó yá gbogbo PDP ẹjẹ́ àjọ kọrin pé ẹni bá ní wọ́n lára o, ní wọ́n lára o, ẹni bá ní wọ́n lára bàbá, ní wọ́n lára o, ẹni bá ní wọ́n lára o, ní wọ́n lára o, ẹni bá ní wọ́n lára bàbá, ní wọ́n lára o, ẹni bá ní wọ́n lára o, ní wọ́n lára o, ẹni bá ní wọ́n lára bàbá. Oya tún máa gbọ́ gbogbo PDP ká tún máa gbọ́ oya máa gbọ́ yé oya ta lẹni tó ń ṣe bí ọba lórí ayé mi o. Gbogbo Ondo state ẹ máa gbọ́ ta lẹni tó ń ṣe bí ọba lórí ayé wa o. Ọlọ́run ò fi jọba tó ń pera ẹ̀ lọ́ba. Wọ́n ní lẹ́yìn Ọlọ́run òun ló kù mí po. Ẹ̀mí mi mọ̀ràn wọ́n lóye ọ̀yẹ́ débi. Àwọn ẹni tó ṣe bí ọba lórí ayé mi o. L'Ondo. Àwọn ẹni tó ṣe bí ọba lórí ayé mi o. Ọlọ́run ò fi jọba tó ń pera ẹ̀ lọ́ba. Wọ́n ní lẹ́yìn Ọlọ́run òun ló kù mí po. Ẹ̀mí mi mọ̀ràn wọ́n lóye ọ̀yẹ́ débi. Ẹ̀yin PDP ijó yín dà. Ẹ jẹ́ kọrin ijó yín.
bá a ṣe máa jó wa lágbàká 16th of November. Bala ó yàtọ̀ lájà àwọn ń pa kúrú mọ́ Bala. Kálọ̀kọ̀lọ̀ wọn ń dẹrù bà ó. Ẹ wá wo lídà Bala ràbẹ̀ yìí ó ṣe. Tàlàjà àwọn ń pa kúrú mọ́ o. Kálọ̀kọ̀lọ̀ wọn ń dẹrù bà ó. Ẹ̀yin tàkúrẹ́ ẹ wo Ṣakí ó fẹ́ ṣe bí ọ̀rá o. Àwọn ẹ̀gbọ́n ló ṣe bí ọ̀rá ṣẹ̀ráyé. Ìṣọwọ́ àbùkù àbí ìṣòlóore. Àbí ìṣòlóore. Ó dàn án. Àbí ìṣòlóore. Bóyá Láìpẹ́ ọjọ́ ẹ ó jẹ́ kí sàbíyàn. Àbí ìṣòlóore. tó bá dàn di 16th tó bá di 16th of November lọ́jọ́ election ó yá àjẹkùn òní wọn ó jìyà o. Ní 16th of November àjẹkùn òní wọn ó jìyà o. Ẹni tí ò tó ní iná o tó lọ ń dènà dédé. Àjẹkùn òní wọn ó jìyà o. Bala ràbẹ̀. Bala àjẹkùn òní wọn ó jìyà o. Leader gbogbo Àkúrẹ́ South àná Akínwùmí barista lọ́yà tó mọ̀ye mi o. Bala ó kó àdóòtì àgbọ̀ ọlámi Alfred incoming governor gbogbo Ondo ẹni tí ò tó ní iná o tó lọ sí iná dídí. Àjẹkùn òní wọn ó jìyà o. Tó bá dọjọ́ election àní àjẹkùn òní wọn ó jìyà o. Àjẹkùn òní wọn ó jìyà o. Ẹni tí ò tó ní iná o tó lọ ń ṣe iná dídí. Àjẹkùn òní wọn ó jìyà o. Wọ́n fẹ́ láwo. Wọ́n fẹ́ là ó. Wọ́n fẹ́ láwo. Wọ́n fẹ́ là ó. Bóyá wọ́n fẹ́ láwo. Wọ́n fẹ́ láwo. Bóyá àgùntàn ó fẹ́ yìí lọ. Ó lọ bákàrà wá ní kòsà. Ẹni ọtí ò bá yàgò fún un. Ó fojú ìwọ àpò nínú ẹ̀ àlùfẹ́. Gbogbo Ondo ẹ̀yin dábọ̀ alámi fẹ́ tọ́. Alfred ó yá àgùntàn ó fẹ́ yìí lọ. Ó lọ bákàrà wá ní kòsà. Àgùntàn tí ò bá yàgò fún un. Ó fojú ìwọ àpò nínú ẹ̀ àlùfẹ́. Ó yá ń di àdélé bọ̀ ó wáyá kájọ́jọ́. Kàlàsó ìdájú o. Bala ọmọ Akínwùmí orin tuntun tó máa jáde orin Bala ó yá Bala kì í ṣe bálabàla Bala kì í ṣe bálabàla ara Akínwùmí láyé tí bá rí pàdé Bala kì í ṣe bálabàla Ọ̀túnba Bala kì í ṣe bálabàla Bala kì í ṣe bálabàla ara Akínwùmí láyé tí bá rí pàdé. Bàlá kì í ṣe bálabàla. Oya Bala ó ṣe o, Bala ó ṣe o. Bàlá wẹ̀yìn yẹ̀ wò. Honorable Faro dà. Honorable Faro ó ṣe mo dúpẹ́. Èèyàn tèmi tipẹ́tipẹ́. Faro àtàtàrò ṣe. Akọ́bùdó kú mọ́ o. Gbogbo náà tí ń bẹ lẹ́yìn ẹ̀ akọ́bù. Dòkùbọ̀ mo dúpẹ́. Gbogbo náà tí ń bẹ lẹ́yìn ẹ̀ akọ́bù dòkùbọ̀ o. Bóyá gbẹ́sẹ̀ lé yébà. Bóyá gbẹ́sẹ̀ lé.
bá ti dé ẹja tó jọkọ́ ẹ̀yin tó dó ìgbà yìí kí làwọn fẹ́ o. Agbo ìdùnnú agbo ọmọdé àlàáfíà lòdò fẹ́ ìrètí tí kò ní pẹ́ agbo ọmọ ọ̀ṣẹ́ ìgbéga tó ń dó ìlọsíwájú làwọn wí. Ẹ̀dìbò fagbó ẹ̀dàmà fagbó agbo tiwa. Ẹ̀yin tó dó ìgbà yìí kí làwọn fẹ́ agbo àǹfààní agbo ìdùnnú lọ síwájú lòdò fẹ́ àmì ògo tí kò ní pẹ́ agbo abáwọ̀ṣe ìgbéga dòǹdó ìlọsíwájú là ń wí. Ẹ̀dìbò fagbó ẹ̀tẹ̀ka fagbó agbo tiwa. PDP PDP power jọ. Inú mi dùn láti sọ fún gbogbo wa wípé the team of the national leadership of the PDP, including our governorship candidate, the chairman of the State Campaign Council, and 3 PDP governors made up of Governor Seyi Makinde of Oyo State, Governor Ademola Jackson Adeleke, and Governor Bala Mohammed of Bauchi, who is the chairman of the PDP Governors Forum, are now on their way, coming from the palace, and they will be here any moment from now. And on that note, just before they come, I have the pleasure to invite the Akure musical group to perform now. Over to the Akure musical group. Thank you. Akure musical group, by popular demand. Akure musical group to perform. Are you around? Akure musical group, are you around? Are you around? In the meantime, you can carry on until they come. Thank you. Please let us maintain order as the national leaders and our governors and the governorship candidate approach this arena. History is going to be made here today as we prepare to take over Ondo State. PDP! PDP! Power job! If you believe that the next governor of Ondo State is Alfred Agbola Ajayi, please remove your cap and wave it. You believe that the next governor of Ondo State is Alfred Agbola Ajayi. God bless you all. PDP! Power to the people. Agbo wù ayẹyẹ, agbo la fẹ́. Agbo wù ayẹyẹ, agbo tiwa. Agbo londo, ikọ̀mí gọ́vnà gbogbo do. Agbo wù ayẹyẹ, agbo la fẹ́. Agbo wù ayẹyẹ, agbo tiwa. Àní agbo wù ayẹyẹ, agbo mà la fẹ́. Agbo wù ayẹyẹ, agbo tiwa. Oya, ẹ jẹ́ ká gbó wá o, ẹ jẹ́ ká gbó wá o.
Àgò tiwa. Àgò. Ẹyin tọ́ṣọ́ ẹyin ti gọ́ọ̀nà Adélékè. Ọ̀túnba èèyàn mi àtàtà tipẹ́tipẹ́. Ẹyin tòǹdó ẹja ṣe fàájì. Ṣé ká ṣe fàájì díẹ̀? Ó yá, ó tún yá. Ṣé bẹ́ẹ̀. Bring it on. PDP! PDP! Permit me to present to you. Come, Fabo, come. Permit me to present to you the Director General, Operations and Campaign of Agbola Ajayi Campaign Council, Engineer Clement Faboyede. Please, Faboyede, greet your people. Ọmọ Faboyede, kì í ṣe wù ó. Faboyede, Dandogo kì í ṣe wù ó. Ọmọ Faboyede kì í ṣe wù tọmọdé lè gbé wọ. Ayé lè pa kádàrá oko. PDP! Fabo. Fabo, gbogbo lè ń kí ẹ o. Gbogbo lè ń kí ẹ o. Fabo, tipẹ́tipẹ́, Akure ẹjọ́. Gbogbo lè ń kí ẹ o. Gbogbo lè ń kí ẹ o. Fẹ́mi nígbà, èmi náà kí ẹ o. Èmi náà kí ẹ o. Faboyede. Ẹ jọ̀ọ́, àwọn governors wa ti dé o. Governor Seyi Our Makinde. governors are here. Please make way there. Please, Ọmọ our Makinde. leaders from Ondo State. Except Ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Ondo. Ọmọ Makinde Yemi Devi Seyi. His Excellency Oluwateru and Senator Topowo, please excuse us. Seyi ẹ̀dà. Seyi ẹ̀dà. Seyi ẹ̀dà. Seyi ẹ̀dà. Seyi ẹ̀dà. Seyi ẹ̀dà. Ó yá torí Seyi, orí tí o fẹ́rẹ̀ jù. Ọmọ Makinde, Seyi Makinde. Ó yá Eli kaka, ibi kaka. Gọ́nà Makinde ló sọ sí mi létí. Ó ní tí bá ti rohun anywhere. Ó ní kí n máa kọ́ fún wọn pé Eli kaka, ibi kaka. Makinde ọba onílé ọlá. Seyi Makinde akọrin ẹ 2 years ago. A fi wọlé nípínlẹ̀ Ọ̀yọ́ ni o. Mo ní Seyi ò gbọ́dọ̀ wálẹ̀ o. Seyi ò gbọ́dọ̀ wálẹ̀. Àwọn ọkọ̀ Lámi Àjàyí kọ́ mi gọ́dọ̀ mi. Gọ́dọ̀ Oya ìmọ́lẹ̀ 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 lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Ẹ̀jẹ̀ lóde déjì ẹsẹ̀ rẹ̀. Gọ́vnà Bala Mohammed ní dáná. Gọ́vnà Adeleke dà. Ó yẹ máa gbọ́ ẹ̀yin tó Adeleke ọwọ́ yín dà. Ẹ̀jẹ̀ máa rọwọ́ yín lọ. Ó yá lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Àsìá o, ọmọ Adeleke. Ẹ̀yin tó
lẹ́lẹ́ni yóò máa fẹ́ o. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Àsíá o, ọmọ Adélékè. Lẹ́lẹ́ni yóò máa fẹ́. Ó yá ṣèyí mi dáná, ṣèyí mi rèé o. Tímọ́tímọ́ ló bá ṣẹ̀yẹ fọ́mọ jùlọ mi. Ṣèyí dà, ṣèyí mi dáná, ṣèyí mi rèé o. Ṣèyí mi dáná o. Ṣèyí mi dáná. Àwọn gbọ̀ngàn Adélékè. Àwọn Bala Àjàyí o ṣe. Nígbà ní gbọ̀ngàn gbogbo Ondo. Ṣèyí mi dáná. Ṣèyí mi dáná. Bóyá anybody go PDP. Aṣọ àjẹrè. Àjẹrè oko délé. Àwọn títí wọ́n ti PDP. Ẹ má ṣe bá wọn jà o. Ìbò mẹ́jọ. Ẹ má ṣe bá wọn jà. Can we have the national anthem, please? Hey, please stop. Stop there, please. National anthem, please. Nigeria, we hail thee, our own dear native land. Though tribe and tongue may differ, Thank you. Please let's remain standing for the opening prayer. Prince John Olamafo, please come and give us the opening prayer. Let us pray. Father, in Jesus' name. Father, in the mighty name of Jesus. Our Father and God, we thank you for this gathering of today, a gathering of who is who in PDP, in Nigeria, and in the Southwest. We appreciate you, Lord, for your kindness to our party and for journey mercies granted to our leaders from their various destinations. Be thou exalted, Lord, in the name of Jesus. We put everything we shall be doing here this afternoon into your hand. Father, guide us right in Jesus' name. And let our efforts lead to victory come November 16, 2024, in the mighty name of Jesus. Thank you, our Father and God. Glory be to your name. For in Jesus' most wonderful name, we have prayed. Our party anthem. Are we ready? PDP yìí ti gbogbo wa ni. Kó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sí gbòmíràn tí a lè lọ. Àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Your Excellency. PDP. I now invite the state chairman of the party, Right Honorable Bakita Bello, to come and deliver a short welcome address. Bakita Bello, are you anywhere around here? Very short. Yeah. Your Excellencies, distinguished members of the National Working Committee, the Chairman, National Campaign Council, His Excellency, our leader, and His Excellency, our leader in the Southwest. I use that as a point of contact for all our leaders. PDP, Yosiwa Were,
yọ sí wa wẹ́rẹ́. Níbi táyé sọ pé kò sọ̀nà yọ sí wa wẹ́rẹ́ yọ sí wa o. Yọ sí wa wẹ́rẹ́. Yọ sí wa wẹ́rẹ́. Níbi táyé sọ pé kò sọ̀nà yọ sí wa wẹ́rẹ́. PDP, we thank God Almighty for His mercies upon our leaders, upon our party, the PDP, upon our projects, the PDP Governorship project in Ondo State, and we thank God for His mercies upon all the campaigns that we have mounted over the days, weeks, and months, because His mercies, His grace, His providence have shown. And I am happy on behalf of you all, the PDP family, the united PDP family in Ondo State and of Ondo State, in welcoming our leaders, our supporters, our advisors, and our encouragers to Ondo State. And as we have prayed and as demonstrated through the freedom walk that we held yesterday, that manifested a threat to those who felt PDP cannot rise. We've risen, we are back and stronger, and we are winning in Jesus' name. Is that also? Come November 16, 2024, are we not winning? Alagbakada. Thank you very much. I want to invite our own Dr. Edeolefeso, who is the chairman of the state campaign organization, to come and give a short speech and introduce our national leaders to us. PDP. PDP. Àwàjọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ àwọn ọ̀gá mi gbogbo lójó kò máa fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà wa ni. Gbogbo àwọn tó wá, the chairman of the Governors Forum, the governor, the chairman of this campaign council in Ondo State, and our foremost leader in the Southwest, His Excellency Governor Abiodun Makinde. Ẹgbọ́n mi o, ẹgbọ́n mi o, ẹgbọ́n mi o. Níbi tẹ́ ẹ wá yẹn, ẹ ṣí fìlà yín kẹ́ fi sókè. Ẹgbẹ́ mi, ẹ wá sí ìyá bó ti fẹ́ lẹ́lẹ́. Ogun Jésù fẹ́rẹ̀ dènà afẹ́rẹ́ ṣẹ́gun. Dòdì mú èmi fẹ́rẹ̀ débẹ̀ ní Jésù wí. Màdàmú padà sọ̀rọ̀ pé àwa yóò dì. My chairman, sir, the excellencies here seated, nothing will stop Ondo State from capturing Alagbaka November 16, 2024. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jọ̀ọ́ ẹ rẹ́yìn lọ́wọ́ yín lókè tẹ́ bá gbàgbọ́. God bless you all. There's no way you can say to appreciate them enough. They are here. Our party is one. We are brothers and we are showing it to the world. Ignore all those noises, it will be well. Ní agbára Ọlọ́run ṣe é ṣe fún wa o. Tó o bá fẹ́ kí agbo ajá Àjàyí àti Fẹ̀sí West wọlé, ọwọ́ yín lókè lẹ́ẹ̀kan sí. Ọwọ́ yín lókè lẹ́ẹ̀kan sí. God bless you all. Thank you. I want to invite to the microphone the chairman of the Ondo National Campaign Council, Senator Ademola Nuruddin Jackson Adeleke.
Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Délédé lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Ọ̀sìyàwó ọmọ délédé o. Óyá tó yá délédé, óyá máa gbọ́ yé. Èmi nìkan láyé. Kò lè yẹ ẹnìkan mọ́. Ìdí tí mo fi bàbá gbọ̀ngàn dúró nínú. Èmi nìkan ló yẹ. Èmi nìkan ló yẹ. Kò lè yẹ ẹnìkan mọ́. Ìdí tí mo fi bàbá. Èmi nìkan ló yẹ. Listen. Hello. Ìbá ṣe pé Olúwa. Òtítọ́ ni tiwa. Ó yẹ àwa máa rí. Nígbà tẹ́sù gbogbo dídé. Ọmọ ní Bólúwa, ọkọ̀ wa olóore, àṣekà. Kábíyèsí rẹ̀, àfọ̀pẹ́ fún kí ó wà, ó gbà wá lọ́wọ́ ọ̀tá. Àdúpẹ́ Olúwa. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́. Mo wá dúpẹ́ o. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́. Alright. Listen to this. PDP, every little thing is gonna be alright. PDP, don't worry about it. Come and sing along with me. Every little thing gonna be alright. Music. Can you sing that now? Wave your hands side by side. Every little thing Gonna be alright. PDP, don't worry about it. Every little thing gonna be alright. Don't worry about it. Yo. Every little thing gonna be alright. Baby, don't worry about it. Every little thing gonna be alright. I promise you that. PDP, don't worry about it. Every little thing gonna be alright. PDP, don't worry Don't worry about it. about it today. Every little thing gonna be alright. Baby, don't worry. PDP, don't worry about it. One more time. Wave your hands. Every little thing gonna be alright. Baby, don't worry about it. Last one. Every little thing gonna be alright. Ondo, the sunshine state. I declare today that today is the day that the Lord has made. And we will rejoice and be glad in it. Right? I can assure you, light has come to Ondo. Am I talking? Everybody say light. 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 Everybody say imole. 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 Tí mọ́lẹ̀ bá dé kí ni ó ṣẹlẹ̀? Ogun ti parada. Ìmọ́lẹ̀ ti wọlé. Rí bí òru ṣe ń tàn.
wọ́n ní pé sunshine ìgbà tá a wọlé àwa PDP òru bá tàn àmì kan yẹn ni àbá àmì kan yẹn ni adúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ẹ wá tẹ́ ẹ tú jáde mo fi ń dá yín lójú pé by the special grace of God all we have to do is to work and pray. Everybody say work and pray. You go to starting from today, you go and knock from house to house and bring them the good news that PDP is here for progress in Ondo State. Our candidate, Agbola, is a tested hand. Everybody say Agbo! 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 Where is Agbola here? Come on. Everybody say Agbo! Agbo! Imole ti fọwọ́ Agbo sókè o! Everybody say ho! Everybody say Agbo! The night has come. Ladies and gentlemen, I can assure you we'll be dancing and we'll be rejoicing. Àti dòpolúwa mú, tábà ti dòpolúwa mú, ẹni tó bá ti dọ́lọ̀ ń tòwò pọ̀, kò lè jogún òfo. That is the good news I brought from the Southwest, I brought from Oyo, I brought from Osun, even from Ogun. Because our Ogun here, where's Lado? Lado, how you doing? Where are you? Lado, come here, come here, come here, come here, come here. Come here. Oh yeah, my leader, come here. Sheyi Eda. Come here, Sheyi. Sheyi Eda re, Sheyi mi re o, Sheyi mi dana, Sheyi mi re, Sheyi mi dana, Sheyi mi re o, Sheyi mi dana, Sheyi mi dana, Sheyi mi re. Our mother here is here too, from Ekiti. Senator Olujimi right here. So, we are telling you, by the special grace of God, it shall be well with us. Amen. We will continue to grow from strength to strength. I love you all for listening because of time. God bless you all. I love you. Our chairman is here too. Very soon he will make his response. Chairman of PDP Forum. And of course, our acting national chairman is here. Everybody say thank you for coming. PDP! PDP! Ṣé àmọ̀túmọ̀ orin tí Excellency kọ lẹ́ẹ̀kan? Wọ́n ní every little thing is going to be alright. Ní kankan láti bẹ̀rù bá a ṣe lọ sí election yìí. Wọ́n wà lẹ́yìn wa bíi ike. Ṣé àwọn péyàn tó bá láwọn gómìnà lẹ́yìn bíi ike? Ẹrù ló níyẹn o. I want to invite His Excellency, the leader of the party in the Southwest, Omori Aniliye yìí o. His Excellency, Olúṣèyí Mákindé, Governor of Oyo State, ọmọ Akure. Sheyi Eda, Sheyi Eda, Sheyi Eda, Sheyi Eda, Oda, Sheyi Eda, Sheyi Eda, Sheyi Eda, Sheyi Eda. Ọmọ Mákindé ọdún mẹ́jọ ló ti lò, gbogbo ayé ló ti gbà. Ó tún yá Sheyi mi dáná, Sheyi mi rẹ̀ Sheyi mi rẹ̀ Sheyi mi dáná. PDP, PDP, power náà dà. Ẹ jẹ́ rí power náà dà. Ẹ rólẹ̀. Ẹ mọ̀ kí ìyẹn ará mi ní Ondo State o. Ṣé ìlú mi ni mo à ń sìn? Ìṣeré. Ṣé àlàbí o?
Well, nǹkan méjì péré ni mo fẹ́ sọ. One, ìjọ ìmá ṣe dìbò kí o ṣe bẹ́ẹ̀ o. A ti rí ibi tí dìbò kó o ṣe bẹ́ẹ̀, a ti rí ibi tó bá wa dé, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ọbẹ̀ pátápátá á láti fọ́sẹ̀ kan, ṣùgbọ́n ìyà ọdún mẹ́rin, ẹ má jìyà ọdún mẹ́rin míì mọ́ ní Ondo State o. Ẹ̀rí tó ń ṣẹlẹ̀ l'Ọ́yọ́ State, ẹ̀rí tó ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun State and PDP states in Nigeria. So, ẹ mọ orí barista kan tó kọ pé ẹ dákun ẹ gbà tilẹ̀ ikọ́ ẹ́. Ìjọ tí wọ́n bá ti wá bá yín tí wọ́n sọ pé kí n dìbò kí n ṣebẹ̀, ẹ sọ fún wọn pé èèṣù lẹ̀ ẹ́ èèṣì bẹ́yì. This is the beginning of the victory party for PDP in Ondo State. I have one more thing to say, and this message is for the INEC National Chairman, Professor Yakubu Mahmood. You must remove the resident electoral commissioner in Ondo State, Mrs. Oluwatoyin Babalola. She is from Ondo State. We will protest until she is removed. Bring another rec that will be fair, that will allow a level playing field. We as PDP were not afraid of a fair contest. Remove her, otherwise we'll continue to protest. Please go out word to word, house to house over the next 3 weeks. Win souls for PDP. It shall be well with us. Thank you and God bless you. Oya dàgbọ́ Ọlábáyọ̀ lókèrè o. Ẹ pariwo ìbò. Ẹ pariwo ìbò. Afrofẹ́sì ẹ pariwo ìbò. Ẹ pariwo ìbò. Dàgbọ́ Ọlábáyọ̀ lókèrè o. Ẹ pariwo ìbò. Ẹ pariwo ìbò. Olùyà èyí dàgbọ́ ọlá ọwọ́ yìí dà. Ondo, ó di power for power. Oya èyí dàgbò ọlá ọwọ́ yín dà. Oya anybody bó fagbó. Aṣọ ọ̀dẹ̀rẹ̀ ọ̀kẹ́rẹ̀ ọkọ̀ délé. Àwọn títí wọ́n ti bàjẹ́, orí kò dánmọ́ jù wá. Ẹ wá ṣe bá wọn jọ. Anybody bó fagbó. Aṣọ ọ̀dẹ̀rẹ̀ ọ̀kẹ́rẹ̀ ọkọ̀ délé. Àwọn títí wọ́n ti bàjẹ́, orí kò dánmọ́ jù wá. Ẹ wá ṣe bá wọn jọ. Oya eli kaka kiki kaka. Eli kaka kiki kaka. Agboola oya wina o. Wina o. Everybody agbo you know wina. Pata pata you go win forever. Wina. Thank you very much. I want to invite the Senate Minority Leader, Comrade Abamoro, to come and address us. Your Excellency. PDP! Power to the people! Our National Chairman, I recognize you and welcome you to this event. Our governors, the BOT chairman ably represented here,
and I use the governor of Bauchi State as a point of contact with the other governors of the PDP extraction, those that are here and those that are not here. Ondo people, I salute you, and I bring good tidings from the National Assembly. I see excitement in your faces, and I can see victory in the air. And so, today as we are gathered, you have a duty between now and 16th of November. All of you must pick one friend to convince to come and vote for our governorship candidate. If you turn out en masse, if you vote and you protect your votes, nobody can steal your mandate from you. And so, you know too well, if you enter the market today, if you want to buy tomato, they will tell you the price of dollar has gone up. If you want to buy pepper, they will tell you the price of tomato dollar has gone up. Life is hurting. We are living in very difficult times. And therefore, I want to ask you a question. Ondo people, is life better for you today than it was yesterday? When PDP was in power, the price of groceries, the price of food items was low. Today, we have a government whose policies are hurting you. And so we have to go back to the basics. Shine your eyes. Vote rightly. Vote PDP. Vote Bala Ajayi so that life can become better again in Ondo State. PDP! PDP! Power to the people, power to women, power to the youth, power to Ondo State. Thank you very much, Your Excellencies, ladies and gentlemen. We are receiving goodwill messages and will continue. We want to invite the voice of the Board of Trustees of the People's Democratic Party here representing the chairman of the Board of Trustees, Senator Donfos Wabara, is former governor of Ebonyi State, His Excellency Senator Sam Ewu. PDP! PDP! Power to the people! Our national chairman, our governors, our candidate, praise the Lord! I want to encourage Ondo people. Firstly, I'm here to represent my chairman, Senator Adolphus Mwabara, who is indisposed. I am here to represent him. I want to tell you that Ondo is PDP and PDP is Ondo State. Nabi so? Nabi so? I want you to hold your ground. This party or this state is for PDP. And I want to use this opportunity to address Mr. President. President Bala Tinubu. Mr. President, you are a Democrat. You fought under Nadeko. And you want democracy to stand. My question is, under your eyes, is democracy thriving? Mr. President, a situation where they want one-party system is not a tenet of democracy. Mr. President, we are pleading that you do not allow anti-democratic people to truncate our democracy. Election must be free and fair, even in Ondo State. The police, INEC, and other forces should allow the vote to count. The last election in Edo State was a fraud, and you know it.
and Nigerians know it. We do not want that to repeat itself in Ondo State. PDP, PDP, I stand with you. PDP, power to the people. We hear from our commanders in the state, the chairman of PDP Board of Trustees, former Minister of FCT, and Governor of Bauchi State, His Excellency Bala Mohammed. PDP, PDP, I have not heard you. Power, PDP. Your Excellencies, my colleagues, the governors here, Your Excellency, the National Chairman, other leaders, especially members of the National Working Committee, distinguished members of the PDP that are here, ladies and gentlemen. I bring you goodwill from the Nigerian Governors Forum, PDP, on this very important day and very important moment. Ondo is a home of knowledge. It is a place where everybody knows his right, isn't it? Education started here, and it is still on the rise. My friend and my colleague, the governor of Oyo, has spoken about the need for justice. Anybody that is impartial, especially the Abita neck, will not agree. I know you will not agree. We will not condone injustice. But I want to assure you, all the 13 governors are with you. We will be with you from day one. And I want to assure you that this party is one. There is no faction. There is no division. We are together. And you can see we are all here. Nobody should deceive you to create problem in PDP the way they are creating problem in Labour Party and other parties. We will not agree for Nigeria to be made one-party state. We are tired of hunger. We are tired of wahala. We need a change. You can see from Ondo, we are going to get Ekiti, and inshallah, we will get Ogun State and Lagos. That is our hope for PDP. And everywhere, for your information, every citizen that is responsible, they want PDP. They want it to be changed. Don't be left around. Don't be left alone. I'm not preaching to you. All of you should go out. There is no time for sleeping until we deliver Akbola and his deputy. Until we deliver ourselves from the shackles of domination and hunger. PDP, we are with you. Thank you very much. Thank you, Your Excellency. Before I hand over the microphone to the national to introduce our national chairman, please permit me to recognize the presence of some of our leaders here. Former Deputy Governor of Ondo State, many years back, His Excellency Ambassador Molade Oluwateru is here. Where are you, sir? We also have in our midst a one-time chairman of the party, Dr. Omotayo Dairo. We also have here Ambassador Roland Omowa, an old soldier who was once ADC of Baba Obasanjo in the days of the military. Now, please come and introduce our national chairman. PDP, power to the people. We have reached to the point we are here. We will now invite the acting national chairman of our great party, His Excellency Ambassador Umar Ilia Damagu, together with other members of the NWC, to hand over the flag to the candidate. Mr. Chairman, sir.
PDP! PDP! You know, we are not like them. We are very sensitive to the plight of our women. We want you to hear their voice and they matter to us very well. So I'll call on the National Woman Leader for just 1 or 2 minutes to say a word before we continue. National PDP! Power to the women! Where are the women now? Power to the women! Power to the youths! Power to the leaders! Today is just flag off. After today, we'll be going around the senatorial districts. We'll be going around the local government areas. We'll be going around ward to ward, house to house, unit by unit. You know why? Because the incoming governor of Ondo State, His Excellency Bala has promised us, the women, that he will empower us through skills training. He said he will give us microloans, that he will establish economic hubs for us. In terms of governance, he has promised us 35% inclusion, both appointive and elective positions. So for us to achieve all of this, women, we have to come out. We have to come out and make sure we campaign and ensure that he wins so that we can enjoy everything he has promised us. Do we have a deal? Do we have a deal? PDP! PDP! All of you, let me say this in Yoruba, maybe you will understand it very well. Ebiti poji. Ebiti poji. Ebiti poji. APC mua ebiwa. Ladies and gentlemen, let me tell you something. Most of you that are here, I'm sure you eat once a day. Kosi ewa, kosi o. This is the time you will pay them with their own coin. Remember when they gave you spaghetti and maize? Today, that spaghetti is no more there. There is no good road. All these years, you don't have good roads. They have brought hunger. Opportunity have come to you once again to change the narratives, to change hunger, to chase poverty and insecurity. Bala is a well-tested candidate that can deliver dividend of democracy to all of you in Ondo State. You have had it very, very bad in Ondo. And this APC that we have experienced has already killed almost everybody. I'm sure if not for their hunger and this thing, you know it. So please and please, I don't want to waste time. I want to use this opportunity to hand over the plaque of victory to our candidate, Bala, who will fly it. And this plaque is the flag of victory, is the flag of success for our brand new governor. Before we came here, we have received the blessings of our royal fathers. And I believe, we believe in you, you will cast your vote and guard your vote. There are tips.
don't trust them. We have seen that in Edo. They will come through the night to snatch what you have done. I know Ondo people, you are up and doing. So protect your boat. With this, I want to hand over this plaque to you. It's a symbol of victory, and we shall win, God will. Thank you. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́, lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Wọ́n ní kò wẹ̀ kíá o. Àsíá o, àgọ́ ọlá mi o. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Àgọ́ ọlájọ yìí. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Alágbàká ti yá o, alágbàká ti yá o. PDP, to the people. Alágbàká ti yá o, alágbàká ti yá o. PDP, PDP. PDP, ẹjọ́ kẹtùnà mo fẹ́ kọrin kan ẹ bá mi kọrin náà o. Dágúnró ò ṣe jẹ́, dágúnró ò ṣe jẹ́, ìṣẹ́jí ajẹ́ tẹ̀tẹ̀, ẹ má jẹ́ dágúnró, dágúnró ò ṣe jẹ́, dágúnró ò ṣe jẹ́, dágúnró ò ṣe jẹ́. Ìṣẹ́jí ajẹ́ tẹ̀tẹ̀, ẹ má jẹ́ dágúnró, dágúnró ò ṣe jẹ́. PDP, PDP. The national chairman of our party, our leaders and leaders of the party, the chairman of Governors Forum of PDP, our Southwest leader, Seyi Ẹ̀dà, Seyi Ẹ̀dà. Ẹ bá mi pé ìmọ̀lẹ̀. Ẹni ìmọ̀lẹ̀. Ní orúkọ èmi àti deputy mi, a ní ká dúpẹ́ lọ́wọ́ àti national chairman àti gbogbo àwọn leaders tó wá síbí lẹ́ni àtàwọn governors wa. Yeah, my wife is here. My wife, Mrs. Bavitali Agboola. Àwa níyàwó. Àwa níyàwó. PDP. A ní ká dúpẹ́ lọ́wọ́ àwọn leaders wa. Ẹ ṣé o, ní agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run. Ní November 16, ẹgbẹ́ PDP á wọlé o. Gbogbo ẹ̀yin tí ẹ wá, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Ẹ tọ́jú káàdì yín, ká lọ dìbò. A dẹ̀ máa wọlé, àbí àní wọlé? Àbá àní wọlé? Lẹ́ẹ̀kan sí, mo kí yín o. And I thank all our leaders. Our governor, our leader has passed a message. The National Electoral Commissioner Ondo State, Barrister Babalola, must leave Ondo State to create level playground for this election. The woman was born and brought up in Ondo State. Her parents live in Ondo State. She can never be fair in this election. We don't want crisis in Ondo State. Babalola must leave. PDP, PDP, PDP. I say God bless you all. Dágúnró ò ṣe jẹ́, dágúnró ò ṣe jẹ́, ìjẹ́ tí ẹ jẹ́ tẹ̀tẹ̀, ẹ má jẹ́ dágúnró, dágúnró ò ṣe jẹ́. God bless you all. Gómìnà Mákindé, àfẹ́ni tí ó dìtẹ̀, àfẹ́ni tí ó dìtẹ̀, òun lásán wípé ṣe yí ò ṣe, ṣe yí, òye ló mọ̀ yẹn, tó
bá tún ṣẹlẹ̀ kejì àtúnṣe bẹ̀rẹ̀ o. Lado. Èmi mo tẹ̀lé Lado la. Èmi mo tẹ̀lé Lado la. Ládé Adéwùtú, ó yá èmi mo tẹ̀lé Lado la. Èmi mo tẹ̀lé Lado la. Bàbá àgbàlagbà yìí ó ṣe mo dúpẹ́. Èmi mo tẹ̀lé Lado lọ. Èmi mo tẹ̀lé Lado lọ. Gọ́vnà Mákindé. Èmi mo tẹ̀lé Ṣèyí Òye. Èmi mo tẹ̀lé Lado lọ. Ládé Adéwùtú, àgbò tó fẹ̀yìn rìn lọ. Ó lọ bá gbára wa ní kòsà. Gọ́vnà Mákindé, àgbò tó fẹ̀yìn rìn lọ. Ó lọ bá gbára wa ní kòsà. Àgùntàn tí ò bá yàgò fún ọ. Bó fojú ìwọ àgbò, ojú rẹ̀ á dùfẹ́. Ó yá Ṣèyí ẹ̀dà, 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 Ṣèyí mi dáná, Ṣèyí mi rẹ̀ o. Ṣèyí mi dáná, Ṣèyí mi rẹ̀ o. Ṣèyí mi dáná, Ṣèyí mi rẹ̀ o. Ọmọ Mákindé, Ṣèyí mi rẹ̀ o. Ọkọ̀ tó bí níbi àdàgbà. Ọkọ̀ sọ mínàmínà àdàgbà òwe. Àwọn Lado, Ṣèyí mi dáná òwe. Ó ṣe kìdòkìdò. Ìwádìí àgbọn pàró. Pàró mi àtàtà ó ṣe. Ṣèyí mi dáná òwe. Ó yá bàbá bówó ọmọdé mi lọ síwájú. Démọ́lá bówó ọmọdé mi lọ sẹ́yìn. Àdúrà láòdìbò wọn kú. Àròlé Adélékè Adétọ́jí. Bàbá onípìlà kòkòrò. Ó yá bí mo bá ṣeré mi lọ bí mo bá ṣeré mi. Bí mo bá ṣeré mi lọ bí mo bá ṣeré mi. Ọmọdé tàgbà wọ́n bàjọ́. Ṣeré ẹ̀ o. Èmi kankan lè bí wọn nígbà lórí tèmi. 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 Ọ̀sìyá o, ọmọ Adélékè o. Bẹ̀rẹ̀ ni yóò máa fẹ́. Gọ́vnà Démọ́lá Adélékè. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Démọ́lá. Agbọ́lájà yìí ní kí ẹ dàdà yín kọ́ ní gọ́vnà lódò. Wọ́n ní oṣé okú àdúró ti. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Àsìá o. Ọmọ Adélékè. Àsìá o. Ọmọ Adélékè. Ó yá ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ àrógùn. Ìdẹ̀ra. Ìgboro ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ àrógùn. Ìdẹ̀ra. Ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ àrógùn. Ìdẹ̀ra. Ìgboro ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ àrógùn. Ìdẹ̀ra. Adélékè. Démọ́lá Dúródì Jackson. Ọ̀ní ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ àrógùn. Ìdẹ̀ra. Ìgboro ẹ̀dẹ̀.
Mami tájú sí bàtà ọ̀dàdà. Aláàjì Kazeem Akínlẹ́yẹ. Ọmọ Akínlẹ́yẹ tí ó nílé bọ̀jẹ́. Ẹ pọ̀rọ̀pọ̀ mami tọ́jú. Special Duty Commissioner. Bíntí Sálámì bàbá. Délékè. Ọmọ máa bínú ẹ. Ọmọ máa bínú ẹ. Débọ́lá àwọn kọ́ọ̀nà dá ẹ. Alága gbogbo lágbájá turu sọ fún wọn. Délékè yìí ó ṣe. Àṣeyìí ilẹ̀ ó ṣe. Adélékè ó yá yé ó ṣẹrú bá wọn. Ó ṣẹrú bá wọn tún já wọn láyà. Yé ó ṣẹrú bá wọn. Ó ṣẹrú bá wọn tún já wọn láyà. Lél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 é. Pàrọ̀ òwe ṣe o, wọ́n ti mọ́wọ́ mi wá. Ọkà má tilẹ̀kùn àwọn sílé o. Adùn nígbẹ̀yìn ewúro, adùn ló máa gbẹ̀yìn ayé wa o. Mamo, Director General, Mamo. Lọ́sùn tí wá tó bá ti yá 2026, ìwọ̀n làwọn ẹ̀wọ̀n gbọ́ ọdún mẹ́jọ ló máa lò, gbogbo ayé ló ti gbọ́. Ó yá ọdún mẹ́jọ ló máa lò, gbogbo ayé ló ti gbọ́. Òdìgbà tá a bá ń wà kó sọ̀yà, òdìgbà tá a bá ń. Ọdún mẹ́jọ ló máa lò, gbogbo ayé ló ti gbọ́. Ìmọ̀lá Adélékè, ẹ bá mi tọ́jú Dr. Rédíò. Ọmọ Adélékè yóò ṣe.